Ọlọ́run kọ́kọ́ Ọlọ́run kẹyìn. Ọ̀kan ṣoṣo tó rí gbogbo ojú tójú kan ò lè rí Ọlọ́run yanu. A lè wí lè ṣe ayé, a lè wí lè ṣe ọ̀run. Ìjẹ́ mo tẹríba sí ààrẹ Ọlọ́run yanu. Wọ́n là lè mọ́lẹ́kùn, wọ́n là lè mọ́mínà, wọ́n là sàlátà sàlám, wọ́n là ramọ́nà rahim. Mo bẹ̀ ọ́ Olódùmarè, ọba mi Òdùmarè, ọba mi Òṣùmàrè. Alálẹ̀ nínú ayé, alálẹ̀ nínú ọ̀run. Ọ̀kan ṣoṣo tí ò ṣe é fojú rí. Ọba tí ń jẹ́ èmi ni onímáṣe bẹ̀rù. Ó ní ọmọ kìnìún wa máa ṣaláìní, ebi á máa pa wọ́n, ẹ̀rù á sì máa bà wọ́n. Ó ní ṣùgbọ́n gbogbo ojú, gbogbo ọkàn tó gbójú lé Ọlọ́run Olódùmarè. Ó ní Olódùmarè, ìwọ l'Òdùmarè, ìwọ l'Òṣùmàrè, ò ní jẹ́ kí ojú òní kó parẹ́. Ó ní àánú rẹ yóò máa bá wọn gbé, ó ní nítorí pé ìlú tó ò bá ṣọ́, ó ní ẹnìkan kò lè ṣọ́. Ìgboro tí wọn ò bá sí, ẹ̀dá alààyè kan kì í gbé bẹ̀. Ọlọ́run jẹ́ ní wákàtí ọ̀wọ̀ ya wá síwájú rẹ, gbogbo ojú ọkàn tó ń wò mí. Jíjẹ mímu wọn, ọ̀nà wọn má jò dí, ayé wọn má jò bàjẹ́. Ìparun, ìdààmú, wàhálà má jò wọnú ìgboro ẹnì kọ̀ọ̀kan wọn. Gbogbo ojú, gbogbo ọkàn, lákọ lábo, tó ń bá mi fọwọ́ ara wọn láìkí program yìí, tó ń bá mi share, tó ń bá mi love ẹ̀. Àrídùnnú wọn kò ní dìbànújẹ́. Tójú tẹrùn, ilé alákàn kì í gbẹ. Ọ̀nà yìí ò ní gbẹ fún wọn. Ìjẹ́ gbogbo ìgbàkigbà tí orílẹ̀-èdè wa ilẹ̀ Oòduà tó bá máa wáyé, ọ̀n nífẹ̀ẹ́ nìkẹ́ni nínú gbogbo yín àtèmi àtẹ̀yìn, ọ̀n nífẹ̀ẹ́ ní kankan ṣe àwátì. Jàǹkárì wọ̀n, ayé kan ò ní kọlù wá, jàǹbá rí, jàǹbá ọ̀fà, jàǹbá aná, jàǹbá ayẹ̀pẹ̀, jàǹbá ọ̀bẹ, ajínigbé, àrìnfẹsẹ̀ sí ásídẹ́ǹtì ọ̀kadà, márúwá ni níbi gbogbo jàǹbá omi kò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni yín, kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa. Ọ̀nà yín ò ní dí, ayé yín ò ní korò. Wàhálà àdàmú ò ní wọ̀ gbòòrò yín. Alhaja Rafiat. Alhaja Biliki Justina, thank you very much. Wálé Adétúnjí, thank you very much. Gbogbo ojú, gbogbo ẹ̀yin tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí, kàfáyá gbogbo yín lápapọ̀, àánú yín á kún ṣọ́ṣọ́. Ẹ̀jẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí mo wá dé bí mo ṣe ń dé. Ọ̀rọ̀ lórí kí n tó wá lọ lórí program yẹn bá wa tẹ́tí ká ẹgbọ́n national anthem ilẹ̀ Oòduà. Iṣẹ́ wa ilẹ̀ wa ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ ìpè láti bẹ̀rù làbọ̀ mọ́ tẹ̀sí ṣiṣẹ́ ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìfọ̀rọ̀ tó nira. Àtòhun tó dára, òmòdù àdìdé, bọ́ sípò ẹ̀tọ́ ẹ, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Thank you very much. Ọlọ́run ìbàrẹ̀, ọ̀kan ṣoṣo nílé ayé, ọ̀kan ṣoṣo lóde ọ̀run. Program tí mo nílé ní kò ní pọ̀ púpọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ bá mi tẹ́tí, kẹ́ bá mi gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ yìí. Nítorí pé Ọlọ́run ọba ìláyé ọba tó dá ayé tó dá ọ̀run, àkọ́kọ́ kẹ́yìn, ọ̀kan ṣoṣo tó hàn, tó rí gbogbo ojú láyé tójú kan ò lè rí Ọlọ́run Olódùmarè. Ìjẹ́ kí Ọlọ́run ní kó ṣàánú wa, kó má jẹ́ kẹ́ni kankan wa rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa ìlú Nàìjíríà, lórílẹ̀-èdè wa Yorùbá ní àpapọ̀. Nítorí ọmọ Yorùbá ni ní tọkàntọkàn,
ọmọ lọ́fìn àgbódèrè ní mí. Mo fi ọwọ́ sọ̀yà, mo ṣe ìpinnu fún orílẹ̀-èdè mi, ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá ní àpapọ̀, pé mi ò ní ṣe alágbẹ̀yìngbẹ́bọjẹ́ fún orílẹ̀-èdè mi títí tí màá fi jáde láyé àti ìrandíran ọmọ mi. Nítorí pé bàbá mi ìyá mi ò ṣe agbẹ̀yìngbẹ́bọjẹ́ fún orílẹ̀-èdè ilẹ̀ Oòduà títí tó fi jáde láyé. Ìdí èyí, ọ̀rọ̀ tí mo mú wá lẹ́ni lórí àwọn ọba pẹ̀lú àwọn adaranjẹ, ọ̀rọ̀ Fúlàní ìbílẹ̀ ni mo mú wá. Nítorí pé nǹkan kan wà tí ò yí àwọn ọmọ Yorùbá, nǹkan kan dẹ̀ wà láàárín àwọn Yorùbá tá a ní opportunity ju àwọn Fúlàní ìbílẹ̀ lọ. Nítorí àwọn Fúlàní ìbílẹ̀ yìí, wọ́n ti ń gbé pẹ̀lú àwa Yorùbá tá a bá bù ú mọ kéré ká pè ní 200 years ní sí àkókò yìí. Àtá tó fi ní ẹ́míà ní ìlú Ìlọrin, àtá táwọn ọba wọn fi wọ́n ṣe séríkí káàkiri, exactly ní ilẹ̀ Ọ̀yọ́, ó sì common púpọ̀. Ṣùgbọ́n nínú gẹ́gẹ́ bí Barrister Àyìndé ṣe wí, kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ wọn, àwọn Fúlàní ìbílẹ̀ wọ́n lọ́gbọ́n ni ṣùgbọ́n kò sí agbára lọ́wọ́ wọn. Nítorí pé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lẹ́nu yìí, nǹkan tí àwọn Bororo ń fojú àwọn Fúlàní ìbílẹ̀ rí kì í ṣe nǹkan kékeré. Kò dẹ̀ sí lọ́wọ́ wọn nítorí pé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀, àwọn ọba wa pẹ̀lú àwọn baálẹ̀ wa ní ìgbèríko sí ìgbèríko, ní ìlú sí ìlú, exactly nínú Ọ̀yọ́ state àti nínú Ògùn state, àti nínú àwọn ọ̀nù kọ̀ọ̀kan ní Ondo state àti ní Ọ̀ṣun state. Nítorí pé àwọn Fúlàní ìbílẹ̀ ti ń gbé pẹ̀lú wa, ọ̀pọ̀ wọn tó ní orúkọ ńláńlá wà nínú wọn. Ìdí èyí, tá a bá tẹ̀lé lè rí kan tọ́ka sí, a lè rí kan tọ́ka sí bàbá wa Olúṣọlá Sàràkí tó ní CNC ní ọjọ́ àkọ́kọ́ ní ìgbà tí Abacha fẹ́ gbé ìjọba fún àwọn alágbádá. Ìlú mọ̀ọ́ká ni bàbá olóyè ní ìlú Ìlọrin, tó dẹ̀ jẹ́ nínú ìtàn tí mo bá ìkan nínú ẹbí wọn, arákùnrin yìí, ó ń gbé ní Mọ́ngòrò Agége. Ẹni yìí fi ń yé mi pé bàbá Olúṣọlá Sàràkí, wọ́n ní ìyàwó wọn ní Ìṣẹ̀yìn ni, tí bàbá wọn dẹ̀ jẹ́ Fúlàní. Ìdí tí àṣepọ̀ kò bá sí láàrin wa, Fúlàní kò ní fi ọmọ ẹ̀ fún àwọn Yorùbá. Yorùbá náà ń fẹ́ wọn lọ́pọ̀lọpọ̀, wọ́n fẹ́ Ìjẹ̀bú, wọ́n fẹ́ Àwórì, wọ́n fẹ́ Ẹ̀gbá, wọ́n fẹ́ ìlú míì. Ìyà tí wọ́n wà nílẹ̀ yìí, àwọn tó ń jẹ ìyà jù lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn Fúlàní ìbílẹ̀ yìí ń jẹ ìyà jù àwa Yorùbá lọ. A kò ń fi etí ara wa gbọ́ pé Fúlàní. Ṣé nínú ahéré wọn, nínú ìletò wọn, nínú gáà wọn, ṣé débẹ̀ bá iná àbí róòdù lórí tìjọba Nàìjíríà tá a lọ síbẹ̀? Ní rúra èrè àwọn, ṣé ẹgbẹ́ náà ṣe lọ fún wọn ni? Àbí náà ẹgbẹ́ náà lọ kọ́ sí àdúgbò wọn fún wọn? Kò jọ. Ìyà ń jẹ àwọn Fúlàní ìbílẹ̀ dọ́ba, ṣùgbọ́n kankan tó jẹ́ àṣìṣe wọn, òun ni wípé táwọn adaranjẹ Fúlàní Bororo tó bá kó ẹran dé ọ̀dọ̀ wọn ló máa dé sí.
ọ̀pọ̀ wọn ò gbọ́ Yorùbá, wọn ò gbọ́ èdè, ọ̀pọ̀ wọn ò gbọ́ Hausa. Àwọn Fúlàní yìí náà ló máa gbé wọn lẹ́yìn, ló máa mú wọn lọ ọ̀dọ̀ baálẹ̀, ló máa mú wọn lọ ọ̀dọ̀ ọba. Ṣùgbọ́n tó bá máa tó lẹ́yìn ọjọ́ díẹ̀, á gbé odidi màálùú pẹ̀lú owó á lọ fún àwọn baálẹ̀ tàbí àwọn ọba. Tí àwọn ọba wọn bá lè ti gba owó, láìpẹ́ wọ́n máa di 4, láìpẹ́ wọ́n máa di 6, láìpẹ́ wọ́n máa di 10. Láti bẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe ọṣẹ́. Ní àkókò táwọn Fúlàní ìbílẹ̀ bá ń rí ọṣẹ́ tó ń ṣe yìí láti sọ jáde, àwọn ọba wa, àwọn baálẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn wípé àwọn kọ́ ló ṣe é, ìwọ tó wà ní látijọ́ yìí ṣe tòlótòló kan ló mú wá fún òun ní àbáwó. Gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá, àwọn èèyàn wa ló fà á. Àfi káwọn ọba wa kọ́ pààrọ̀ inú wọn, kọ́ ronú pìwàdà. Ó ti délẹ̀, ó ti délẹ̀, ó ti di ojú ọ̀gbagadì, ó ti di ojú ọlọ́mọ òtọ́mọ. Àfìláyé ọba tó láyé tó lé ọ̀run, a lè wí lè ṣe ọba tí ń gbénú àdìárà sí, òun ló lè kó wa yọ. Ìyà ń jẹ àwọn Fúlàní ìbílẹ̀. Ẹnikẹ́ni tẹ́yìn bá lọ rìpọ́ọ̀tì tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá, bẹ́ẹ̀ nǹkan báyìí lẹ́ni ọlọ́pàá ò ní dá yín lóhùn. Nítorí tó o bá ti lówó ní Nàìjíríà, tó o bá pààyàn, ó pa gbé ni. Tó o bá hùwà kan, ó ṣe ní àṣegbé ni. Òfin kì í ṣègbèjẹni tí ò lówó. Òfin máa ń gbé ìdájọ́ òtítọ́. Sẹni tó ní ààrẹ kó di ẹlẹ́bi ní ilẹ̀ Nàìjíríà. Òun náà ló fi jẹ́ pé tí gbogbo ọ̀tá bá lajú inú wọn tá a bá rí gbogbo àwọn tó wà lórí gọ́ọ̀mẹ̀ntì ń sìn yín, ẹ mọye owó tó ti gbà lórí pé mo fẹ́ lọ sí rural area ni, mo fẹ́ lọ sí constituency mi, mo fẹ́ lọ ṣe nǹkan fún wọn. Tá bá ti ra fíríjì bóyá bíi 10, tọrọ ọ̀kadà 10, tọrọ ẹ̀rọ ata pẹ̀lú jẹnẹrétọ̀ mélòó kan, pẹ̀lú machine sewing machine, tó bá fún wọn ní 50 million, ọ̀nà 1 million or 2 million nínú ẹ̀, wọ́n fi ra nǹkan lọ fáwọn tó wà nínú òṣèlú. Tá bá ti fún àwọn yẹn, àwọn bá yẹ fọ́tò wọn, àwọn náà wọ́n bọ́ síta, ọpẹ́lọpẹ́ lọ́ńgbẹ́já ló ṣe báyìí ló ṣe tọ̀hún, owó tó kù ó máa dà sákò. Ìdí èyí kì í ṣe pé àwọn tí tọ́jọ́ lóṣèlú yìí tó jẹ́ ọ̀pọ̀ wọn jẹgúdú jẹrá ni wọ́n. Bámú ni mo yóò mọ̀ pé bí ń pọmọ ẹnikẹ́ni láyé lọ́rọ̀ wọn. Ìdájọ́ òtítọ́, wọ́n gbé ẹ̀bi fún aláre, wọ́n gbé àre fún ẹlẹ́bi, wọ́n lè gbé àre fún ẹni tó jẹ̀bi. Bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí nìyẹn. Ìdí èyí àwọn bòròró tá ń wí yìí tó bá ti dé, tí àwọn Fúlàní ìbílẹ̀ tó bá lọ sí àmẹ́ wọn, wọ́n máa gbéra lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n dẹ̀ lọ́lọ́run ọlọ́pẹ́ nìyẹn. Kí ni nǹkan tí baálẹ̀ ìlú máa sọ pẹ̀lú ọba àlù? Àwọn náà wọ́n adigunjalè ló wá pa àwọn Fúlàní ìbílẹ̀ yẹn. Ìdí èyí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nìí, ohun tó wá mú àwọn wàhálà yìí tó fi pọ̀. Ìjọba Nàìjíríà ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ nítorí pé àkọ́kọ́ bọ́nú ara ẹ̀ jẹ́, tínú ẹ̀ ń dùn, tí ó mọ̀ pé bí tóun máa sùn sílẹ̀ òun bàjẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ tẹ́tí sílẹ̀, ẹ gbọ́ ohùn lẹ́nu mi. Nítorí pé wọ́n ní ó bọ̀, wọ́n ní àwọn ládẹ́ẹ̀dẹ̀ yìí. Wọ́n ní arọ tó bá létí, wọ́n ní ogun kì í kó arọ tó létí nítorí pé tó bá ní ogun ń bọ̀, arọ ìyá ti gbéra.
a máa lọ kẹ́jẹ́ á ti kó ní ìletò yẹn. ṣùgbọ́n wọ́n gba ẹ̀yìn èèyàn tẹ́ ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti gba sátidé àti sọ́ndé kó lọ́wọ́ àwọn pàtàkì Haúsá. ká ẹ rántí pé ní ọjọ́ àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ látòrí ìjọba bàbá Ọbásanjọ́ tó fi dórí ìjọba Yar'Adua, ẹ mọ̀ pé láàrin méjì yẹn ni àṣìṣe ọ̀rọ̀ Boko Haram tó ti ṣẹlẹ̀ níbi tó ti mú olórí wọn Yusuf tó ti lọ pa kó tó di pé Ṣìkàù dìde. ẹ wá wo ikú Yusuf, ẹ wo ìparí kékeré, ẹ wo ìdààmú tó ti bá ogun lọ́gọ̀ èèyàn bíi mílíọ̀nù ní ilẹ̀ Haúsá. Afẹ́fẹ́ ohun tá a ń wí yìí ló ń jábọ̀ ní ilẹ̀ Yorùbá nítorí pé òun ti bàjẹ́. Alákọ̀ọ́kọ́ ìjọba Mama Gaddafi ní Libya kọ́lọ́run fọ̀rùn kẹ. Ìjọba ẹ̀ ti fọ́ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ará Niger, àwọn ará Senegal, àwọn ará Mauritania, àwọn ará Mali, àwọn Gambia, Ivory Coast, Republic of Benin, pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò àtàwọn ọmọ Benin. Gbogbo wọn òkè lọ́hùn lẹ́nì kọ̀ọ̀kan lọ láti lọ wá ọrọ̀ ajé láti lọ wá jíjẹ mímu ní ìlú Libya. Ṣùgbọ́n àti ogun dé tí wàhálà dé sí Mama Gaddafi lọ́rùn sílùú Libya lọ́rùn. Àwọn ará Niger tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀rọ̀ níṣẹ́ méjì tó ń ṣe. Àwọn ló máa gba àwọn èèyàn láti Agadez. Martin Morie, thank you very much. God bless you. Ẹ̀yin ti kó kíá nìyẹn. Alhaji Adetunji, God bless you. Àwọn yìí, ó tún bẹ̀rẹ̀ láti Maradi, láti Kòní. Ọmọ àárín ni ẹ máa wọlé. Ọmọ àṣẹ connection. Ọ̀ gbowó náà wáyé. Ọ̀ wá kó àwọn èèyàn kó nínú ilé. Ọ̀ lọ kó wọn jù sínú desert. Ibi tí wọ́n lè fẹsẹ̀ ní padà. Àwọn máa lọ lọ́jọ́ báyìí. Àwọn pọ̀ ń sìn náà máa wí. Ẹ wá máa dúró gbogbo yẹn wà nínú afẹ́fẹ́ burúkú. Mo ti bá wọn wà nínú ẹ̀rí. Ìdí èyí, ó lè jẹ́ ọjọ́ kẹta. Wọ́n máa dé ẹran máa ní háyà. Wọ́n tún kọ́ àwọn ọ̀rọ̀ mi wá. Àwọn tó kọ́ yìí náà tó bá ń lọ lọ́nà, wọ́n máa tẹ yẹ̀pẹ̀, wọ́n máa tẹ ifá, wọ́n máa tẹ yẹ̀pẹ̀. Ṣùgbọ́n èèyàn ẹ̀ nímọ̀. Àwọn yìí náà ló máa kó yín lọ sọ́dọ̀ àwọn gíìdì. Àwọn gíìdì ló máa kó yín lọ. Ló máa kó yín lọ bá wọn. Àwọn adánilọ́nà tó ń pè láwọn kìnnápà pẹ̀lú àwọn alọ́nilọ́wọ́gbà. Wọ́n wá separate yín ní mẹ́wàá, márùn-ún. Wọ́n gba ago yín, wọ́n gba aṣọ yín. Gbogbo ohun tó bá da nínú nǹkan yín, gbogbo owó tẹ kó dání ló máa gbà lọ́wọ́ yín. Ní àwọn bandits yìí. Ṣùgbọ́n pàtí ìjọba fọ́ lókè lọ́hùn tí ogun ṣẹlẹ̀. Wọ́n rí bí kọ́kọ́ lọ. Ogun ṣẹlẹ̀ ní Libya. Wàhálà dé ìsàlẹ̀ ń bí. Ìdí ìjọba Nàìjíríà. Gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ yìí. Kéèyàn pa pẹ́rẹ́ jẹ, Yorùbá ní èèyàn pa pẹ́rẹ́ jẹ. Lórí wípé a gbọ́ láì ní rìhát. Ẹ̀tọ́ ìjọba èèyàn tó yẹ kí ìjọba Nàìjíríà kó ṣe tí ò ṣe. Òun ló dá gbogbo wàhálà yìí sílẹ̀. Tẹ́ ẹ bá ti mú èèyàn kan, òun lọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ń sìn. Ẹni ẹmú iná ní Kánú. Ikú ò gbọdọ̀ pa á bẹ́ẹ̀ ni àrùn ò gbọdọ̀ ṣe é. Nítorí ẹ̀mí kan ní tí nǹkan bá ṣe ẹ̀mí tó máa padà lọ lẹ́yìn ẹ̀ ó lè má kéré. Instead kí Nigerian government kó dára lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn.
nítorí gbogbo ẹ̀tọ́ yín tẹ́lẹ̀ ṣe fẹ́nikẹ́ni àwọn Fúlàní ìbílẹ̀ yìí wá ń jẹ ìyà táwọn Bororo bá dé láwọn báńdíìtì yìí ó parapọ̀ pẹ̀lú àwọn Boko Haram ni wọ́n gba màálùú Fúlàní wọ́n tún pa èyí tó wọ́n bá pa tó bá gba màálùú ẹ̀ kò lọ́tún méjì yóò kẹ́kọ̀ọ́ náà kó darapọ̀ pẹ̀lú àwọn Boko Haram àwọn náà pera wọn ní bandit. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí nítorí táwọn àmì bá lọ láti lọ strike wọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ló máa ní kókó máa lọ nítorí owó tó fẹ́ jígbà àwọn tó ń ṣèjọba ń fi odidi ẹ̀mí èèyàn wọ́n ń fi orílẹ̀-èdè wọn wọ́n fi ń tawẹ́rẹ́ wọ́n dẹ̀ kówó jẹ gbọ́ba ayé ò bá rí yín báwo ò bá rí yín ọba ọ̀run rí yín gbogbo àwọn ẹ̀dá alààyè tẹ́ ẹ dà sínú wàhálà tẹ́ ẹ dà sínú ìkànjú ẹni tó ti nílé tí ò nílé mọ́ ẹni tó lọ́nà tí ò lọ́nà mọ́ ẹni tó ti lọ́kọ tí ò lọ́kọ mọ́ tàbí èyí tó bímọ tí ò fojú kọ́ ọmọ ẹ̀ mọ́ ẹ̀yin lérò pamọ́ tí yín lè lọ lọ́fẹ̀ẹ́ lófò kò ṣeé ṣe nítorí pé kékeré nínú ọ̀rọ̀ Ọlọ́run kan kò ní lọ láì ṣe àfi tó bá jẹ́ pé irọ́ ni ìwé mímọ́ wí pé kékeré nínú ọ̀rọ̀ wọn Ọlọ́run kó máa lọ láì níṣẹ́ lókù lẹ́lẹ̀ lọ àfi kẹ́ ẹ lọ ronú pìwàdà ẹ̀sánlẹ̀ bàbá tó wà lórí ìjọba ń sìn yìí kí lẹ tó ń wá ẹ sọ gbogbo àwọn ará Haúsá àwọn èèyàn ẹ sọ wọ́n di oníbàárà ẹ sọ wọ́n di ṣọ́bàtà láti ọjọ́ tí ẹ ti ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ará yín ló wá pọ̀ jù nínú ṣọ́bàtà àwọn ló pọ̀ jù nínú ẹni tó ń tọrọ bárà ojú ọ̀dẹ̀ tì yín ẹ̀dẹ̀ ń du orí ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin ọmọ wọn ní ọ̀dẹ̀ èèyàn lè sọ yín di oníbàárà kéèyàn sọ yín di ẹni tó ń rìn káàkiri tí ìjọba ti ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí yọ̀bẹ ṣé kínní kan ní ẹ tún lọ dìbò fún wọn ó lè bọ́jọ́ ọ̀la títí ń jẹ́ irú ẹ̀ náà ló tún fẹ́ ṣẹlẹ̀ táwọn olóṣèlú ń ṣe nílẹ̀ Yorùbá ń sìn nítorí pé bámúbámú ni mo yọ ni wọ́n ọmọ pé ní pọ́nmọ́ ẹnì kankan ṣùgbọ́n bó ṣe lè kó rí àwọn ọmọ Yorùbá ò ní gbà nítorí pé láìpẹ́ ọjọ́ ń lọ lórí ọ̀rọ̀ Bororo kì í ṣe pé àwọn Fúlàní ìbílẹ̀ òun yìí fọ́ọ̀mù àwọn ọlọ́pàá tó bá yìí fọ́ọ̀mù àwọn Bororo yà sowọ́ papọ̀ wọ́n lọ parọ́ mẹ́ni tí ó lọ ṣe alámẹ́wọ̀n yìí ó lè náà wà nínú báńdíìtì àwọn ọlọ́pàá yìí náà ló máa tún gbowó lọ́wọ́ wọn pẹ̀lú àwọn kan nínú àwọn àmì ẹni tó lọ ṣàfófó wọn pé báyìí ló ṣe rí òun náà máa padà tìmọ́lé àgbàlá àgbàbọ̀ ẹ̀ kò gbọ́ pé Fúlàní yẹn kú ni. ṣùgbọ́n ní ti ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba wa ẹ̀ bá jẹ̀bù rẹ̀ nítorí pé gbogbo rògbòdìyàn tẹ́ kó onílé tẹ́ kó àlejò sí. ẹ̀yin ló jẹ́ pé àwọn Bororo tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin ló fún ọ ní oyè sáríkì ẹ̀yin ló fún ọ ní oríṣiríṣi nǹkan ẹ̀yin ló fún ọ ní ilẹ̀ ẹ̀yin ló ń ta ilẹ̀ fún wọn. ó ti wá délẹ̀ tó ń sìn ṣùgbọ́n bó ṣe lè kó rí òmìnira ilẹ̀ Yorùbá dúró. ọ̀rọ̀ tó dájú ni tó ní ọjọ́ tó dẹ̀ ní ètò àwọn tá a gbójú wa síta à ń fi ọkàn wa ṣe à ń fi ẹ̀mí wa ṣe pé gbogbo ibikíbi tó bá já sí kó já sí ni. kò dẹ̀ sí nǹkan méjì àwọn èèyàn ló lọ sójú ogun tó kú sọ̀hún. gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́kùnrin àti lóbìnrin tó ń sọ̀rọ̀ lórí ilẹ̀ Oòduà tí ò dáwọ́ ń bẹ̀ ẹ kú iṣẹ́ takuntakun alálẹ̀ ilẹ̀ Oòduà alálẹ̀ ilẹ̀ Yorùbá gbé gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń dágunlá gẹ́gẹ́ ní kò ní ṣe é ṣe kò sẹ́nikẹ́ni tó lè escape ẹ̀yin ọba tí àwa tá a wà tí gbogbo àwọn ọmọ Yorùbá ń pariwo kọ́kọ́ gbé orílẹ̀-èdè wa tẹ́yìn pé tí ikú sí tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ jáde àwọn ò ní bá ẹnikẹ́ni torí pé ọmọ ọba kan kì í ṣe bí ẹrú. nítorí pé
èrò wọn, ìpìlẹ̀ wọn, iṣẹ́ wọn, nǹkan tó tilẹ̀ sílẹ̀. Òun ní pé ní ìkọ̀kan lọ́mọ wọn yọ ìkọ̀kan náà máa lò ẹ̀yìn ọba pẹ́tọ́ lè máa ìsọ àwọn sẹ́ríkì wọn sílẹ̀. Exactly ilẹ̀ Yorùbá Lagos and Ogun State. Ẹ lọ ronú yín, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà ń bẹ̀. Tẹ́ ẹ rí tó ń kó wọn wọlé gbogbo orúkọ ẹ̀yin ọmọ Yorùbá ló ti fi rẹ́gísítà. Wọ́n pa national identity number wọ́n pa ọ̀pá fún PVC wọn wá lọ pa àwọn èèyàn wá láti ní òní jail. Wọ́n ń fi orúkọ Yorùbá rẹ́gísítà olórúkọ ṣé ẹ̀kọ́ tó wà lẹ́yìn ṣe ohun tẹ́ ń ṣe yẹn. Ìyẹn mọ̀ pé ìlú tẹ́ ẹ gbé dání irọ́ lẹ́ fi gbé Nàìjíríà dání kò dẹ̀ sí pé òkú rọ́ṣẹ̀ lè kù tó máa já fún mi. Ó wá jẹ́ ìtìjú fún mi. Ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ ńlá fún mi. Ọ̀pọ̀ àwọn tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Ọ̀pọ̀ wọn wà Kùránì mímọ́ òun náà máa gbé náà máa fi búra. Lẹ́yìn tó bá fi Kùránì mímọ́ yìí búra tán, iṣẹ́ ibi lẹ́ lọ ṣe ń bẹ̀, màá ṣe omi fún yín, màá ṣe ọ̀nà fún yín, màá ṣe nǹkan fún yín, iṣẹ́ ibi lẹ́ lọ ṣe ní kankan láti ṣe. Ìdí èyí, àwọn bòròró ìjọba àlú ló gbé bòròró lẹ́yìn láti má fi ìyà jẹ àwọn Fúlàní. Ṣùgbọ́n àwọn tó ti gbalé ẹ, tó ti gboko ẹ, tó ti pọpọ ẹ. Ìwọ náà ò lọ́pṣọ̀n ju pé kó o jọ yìí iṣẹ́ ibi lọ tó o bá lẹ́mìí Ọlọ́run. Ìyẹn ló fà á. Tí ó jẹ́ wípé orúkọ àwọn Fúlàní wọnú ọ̀rọ̀ yìí tó pọ̀ jù. Wọ́n kúrú, wọ́n sọ̀rọ̀ jáde, alákọ̀ọ́kọ́ torí bílíọ̀nù tí àwọn kan rí nínú wọn. Nítorí wọ́n fi ọ̀rọ̀ Boko Haram, wọ́n fi ọ̀rọ̀ bandit, wọ́n fi ń sa ìfọ́ owó Nàìjíríà. Ìyẹn ò pa àwọn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló kàn wá. Bí bàbá wa Bánjí Akíntóyè pẹ̀lú bàbá wa Wálé Adéníran àti ṣe Sunday Igboho àti màmá wo Onítìrí àti gbogbo àwọn alátìlẹ́yìn gbogbo àwọn ọmọ Oòduà àtọba aládé àti ìjòyè. Bí a ṣe máa ṣe rẹ́dì ká ti rẹ́dì wa ká kí kí orílẹ̀-èdè wa Yorùbá. Tá a bá ti kí orílẹ̀-èdè wa Yorùbá, gbogbo àwọn aláwọ̀ funfun tó bá fẹ́ bá wa ṣe, àájọ ní àdéhùn láàárín ara wa. Fúlàní tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, á tẹ̀lé òfin wa. Bòròró tó bá wà lórílẹ̀-èdè Yorùbá, á darapọ̀ pẹ̀lú òfin wa. Yíbò tó bá wà lórílẹ̀-èdè Yorùbá, á darapọ̀ pẹ̀lú òfin ilẹ̀ Yorùbá ní àpapọ̀. Òfin tó máa di onílé ló máa di ará oko. Ìlú òyìnbó làwọn wà yìí. Òfin wọn náà ń tẹ̀lé. Ó lè wọ̀ ní òyìnbó ní ọjọ́ kan kó orí ìwé ìgbélùgbà. Ó ní prọ́sẹ̀sì tó jẹ́, ó ní gbogbo nǹkan tó ní láti ṣe. Ó ní iye ọjọ́ tó yẹ kó fi ṣiṣẹ́. Ó ní iye ọjọ́ tó yẹ kó fi mọ̀ ẹ́. Wà á ní proof of address. Àwọn èèyàn á mọ̀ ẹ́ pẹ̀lú kò ní jẹ́ lọ́jọ́ kan ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ onílùú. Tó bá tún fún ẹ níwèé ìgbèlú, ó tún ní iye ọdún tó bá lè darapọ̀ láti di bóyá Amẹ́ríkà ló fẹ́ dà ní o, bẹ́ẹ̀ Britain ní o, bẹ́ẹ̀ France ní o, ó ní iye ọdún tó máa tún fi yẹ̀ ẹ́ wò. Pẹ̀lú ẹ̀ náà, ìwọ tó oníwèé ìgbèlú yìí, kò sọ pé kó lọ fa èṣù, kò sọ pé kó lọ mú wàhálà sílẹ̀. Tó bá gbé ẹ, ó ń gbé ẹ lọ ẹ̀wọ̀n. Wàá kọ́ ṣẹ̀wọ̀n, wọ́n jẹ̀ tó wá di pọ́ọ̀tù ẹ̀ padà lọ sínú ìlú tó ti wá ni. Ìdí ìgbógbó ètò yìí ló máa wà lẹ̀ ní ṣíṣe fún àwọn Yorùbá. Ẹ̀yin tó rẹ̀ mọ̀ bí àwọn ará òkè ọyá ṣe sọ gbogbo àwọn ọmọ wọn lóníbọ̀rà. Ẹ̀yin yóò tún ẹ dìde. Ẹ dìde ẹ má jẹ́ kí ọmọ ará ayé kan gbọ́jọ́ ọ̀la yín kọ̀. Wọ́n ti sọ yín di onítàmọ̀dọ́. Wọ́n ti sọ yín dẹni tó ń sùn lójú rin. Wọ́n ti sọ yín di ẹni tí ò lè rú ẹnu fún rẹ̀ mọ́ nítorí ebi. Wọ́n ti sọ yín di ẹni tó ń gbé ara yín pa. Ọkọ̀ agbẹ́jẹ fúrẹ́dẹ̀, ajórí, ayọ̀ private part, á mú nǹkan kúrò lára ẹ̀ nítorí pé òun lè lọ fi ṣe òògùn ajé. Ìjọba ló fà á. Wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀, òun ni rọrẹ́ ro. Àbí ojú tó dilẹ̀, òun ni rọrẹ́ sọ.
ìyẹn wọn lọ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ onídìbò jẹ́ ìdìbò ṣẹ̀dá yìí ti rí ọwọ́ àwọn tí lọ́sùn yẹrù fáyín tó gbé jáde ní nọ́ọ̀tì wọ́n ní kí wọ́n bẹ bí àwọn yíbọn dá fún campaign nílẹ̀ àwọn ohun tó hàn lè ṣe ṣẹ́rí pé àwọn tó ń pariwo Biafra gbogbo wọn dákẹ́ ìfẹ́ ọ̀sán kankan Biafra wọn ò nídìí kan lọ tẹ́lẹ̀ rí o ọ̀rọ̀ Peter Obi ló kàn sí ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin ọ̀fọ́nú ẹ̀yin aláìníran ẹ̀yin aláìnírọ̀rí ẹ̀yin aláìmọ̀ ohun tó ti ṣẹlẹ̀ kọjá gbogbo yín sì lẹ́yìn yóò tún Peter Obi náà pariwo ẹ̀ẹ́rì wípé ti wù àwọn yípo yìí máa burú ju tàwọn Fúlàní lọ. Olúṣẹ́gun Adé ní ìmórí ẹ̀ thank you God bless you. Ẹ̀ẹ́rì pé ti tàwọn yípo yìí ó máa burú jáì ju tàwọn Fúlàní tẹ́sán yìí lọ. Ṣé Lagos no man's land ló tún pè é láti Òwèrè láti Imo bó o ṣe lẹ́gbẹ̀ẹ́yẹ láti fò wá sí ilẹ̀ Àwórì ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ọlọ́fin àákẹ́rẹ̀ lọ́wọ́ ẹ̀ bóyá Jẹ̀bú ní ẹni o bóyá láti Ilé Ifẹ̀ tàbí láti Èkìtì ní ẹni o bóyá láti Ọ̀yọ́ ọlọ́dọ̀ tí wọ́n nítorí ìgùn àti Àwórì gbogbo wọn lọ́wọ́ láti Ilé Ifẹ̀ àti Èkìtì àti nílùú Ọ̀yọ́ ìdí èyí ó fi hàn dájú pé àwọn Ọlọ́fin ló nílẹ̀ Yorùbá àbáwọn ló ní ìlú Èkó lé ẹ̀yin Àwórì ilé ẹ̀yin Àwórì oko ẹ̀yin Ìjẹ̀bú ilé Ìjẹ̀bú oko ẹ̀yin Ègùn ilé Ègùn oko. Àwọn tá a nílùú wa Yorùbá ló nílùú Èkó tó bá wọ́n láti ìlú kan tó bá wọ́n láti Niger State. Tó bá wà láàrin Èkó tó bá fẹ́ máa pìtàn àárẹ̀ Èkó. Báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó fi járe Èkó tó fi jẹ́ ọmọ Yorùbá àbí tó fi jẹ́ ọmọ àbú ẹ̀ tó fi jẹ́ ọmọ Ọlọ́fin. Tí oníkálukú yìí kẹ́ lọ sí ní ẹ̀dọ̀. Ẹ̀yin tá a lọ tẹ̀lé àwọn Peter Obi mi ò ní fi ọ̀rọ̀ Yorùbá sílẹ̀ fún Bọ́lá Tinubu. Mi ò dẹ̀ lè fi Bọ́lá Tinubu sílẹ̀ fún Àtíkù tàbí Peter Obi. Nítorí gbogbo ń tán ṣe gbogbo Peter Oyin kò bá ti dé lọ́wọ́dẹ náà wọ́n dẹ̀ wà bẹ̀ láti ṣèkà. Bó o fẹ́ mọ́ wọn èṣù bóbìnrin wọn fẹ́ wọn ọ̀rọ̀. Àgbàdo àgbàbọ̀ tó bá lò nílòkulò ọmọ àdánù náà ni. Ẹ̀yin tẹ́ ń lọ pariwo bàbá Bọ́lá Tinubu ọ̀gá kò ṣe kinní kan ó lọ mú Muslim ẹ lọ ṣọ́ra yín wọ́n wá kó lórí bàbá Bọ́lá Tinubu nítorí pé gbogbo olóṣèlú onírọ́ ni wọ́n èmi náà ti bá wọn ṣòṣèlú rí. Ohun tó bẹ̀rẹ̀ láti gba ayé bàbá Awólọ́wọ̀ mo dìbò nígbà ayé bóyá second regime ní second kìíní ní ká pè é. Mo dìbò fún Jákàndé gbogbo òdò tó yẹ kó dì ni mo dì nígbà yẹn. Mo dìbò fún bàbá Awólọ́wọ̀ mo dẹ̀ lọ sí ní campaign wọn àwọn bàbá Ajímọ́tò kọ́ àwọn lọ́yà Àjàwó àwọn bàbá Àṣítìrì àwọn Sàrùmí. Bẹ́ẹ̀ títí lọ fi dé bàbá Ọ̀jákúnlé àwọn ìpìlẹ̀ àwọn ọ̀jìnlẹ̀ yóò pè ènìyàn nígbà yẹn. Àwọn ìpìlẹ̀ àwọn ọ̀jìnlẹ̀ yóò pè ní mo ń sọ̀rọ̀ nípa mo dìbò nípa rìjíìmù wọn. Mo dìbò fún Jákàndé kó tó di Lagos State gómìnà bàbá Jákàndé. Ìyàwó kan bẹ ìyọlóríire Alájà Kúṣọrọ kọ́nà ń fi ọ̀run kẹ́yà yìí àti rámọ́ gbọ́ngàn pèsè ìyẹn kọ́nà
àti wà nílùú òyìnbó tí mo dé lẹ́yìn ọmọ àyà alájà Kúṣọrọ yìí ló gbé mi dé ìlú òyìnbó yìí. ìyàwó ẹ̀bùn olúwa àwọn ìpìlẹ̀ UPN yẹn. Akínyẹmí mo rí ẹ, thank you very much. Báwo ni Dubai yín lọ́rùn? Ìdí èyí àwọn ìpìlẹ̀ UPN yẹn, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá yìí náà òun ló yí ọ̀rọ̀ padà mọ́ bàbá Awólọ́wọ̀ lọ́wọ́ tó lọ gbé fún àwọn tó dà wá láàmú tó dà wá ní agbádá lò dì mí yìí. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ràn èèyàn ọmọ Yorùbá létí nítorí pé ní àná lórí àtẹ̀jíṣẹ́ ẹnìkan tó dẹ̀ jẹ́ pé ìlú mọ̀ọ́ká ni ọmọ Lucas ni. Ẹ̀yin Yorùbá ti tún dé o, ẹ ti tún bẹ̀rẹ̀. Ṣùgbọ́n inú mi dùn púpọ̀ lánàá nítorí pé arákùnrin yẹn tètè sọ̀rọ̀ jáde ẹnìkan ó tẹ̀sí ó send text message ránṣẹ́ sí àti ìtẹ̀sẹ̀ gbọ́dọ̀ òní ti fẹ́ máa hàn. Ẹ̀yin Yorùbá ronú ẹ̀rọ ti pé ní 1979 tẹ́yìn tẹ́ bá ń kó nǹkan sórí net tẹ́ ẹ̀ bá mọ ìgbà bàbá wọn náà dé ní o máa plop. Ṣé bójú wa ló ti ṣe? Nígbà tí bàbá wọn bá ṣẹjọ́ tó ń gbé 2 billion lọ sí Uganda tí bàbá yìí kí ló ti ń pè ìdí àmì tó ní gbowó ẹ lọ́wọ́ wọn owó tá a ń sọ̀rọ̀ yẹn ń sìn $2 billion bọ́dẹ̀ jẹ́ $2 billion naira ń sìn owó yẹn lé ní $3 billion ń sìn tí ìdí àmì fi gbowó yẹn lọ́wọ́ wọn. Bàbá wa dé bàbá ní wọn máa pro nítorí ẹ̀ lọ́sẹ̀ dá ìbò bàbá Abíọ́lá nù pẹ̀lú àwọn bàbá Aríṣáájú Akíndélé àtàwọn Akínlóye tìbí ẹ mọ ibi tí 2 tons gbọ́dọ̀ jẹ́ 1 ton tó ti jáde. Àwọn ọmọ Yorùbá yìí náà ní igi gbọgbọ. Òun náà jẹ́ kí Ọbásanjọ́ lè fi gbé ìjọba fún bàbá wa Awólọ́wọ̀. Ẹ ti tún délẹ̀ ń sìn. Bàbá Ṣìfẹ́ ń pe òwò Abíọ́lá òun náà tún bẹ̀rẹ̀ pé lórí gbogbo nǹkan wa tá kó lọ sílé òkè ọ̀kan máa rí pàtẹ́ẹ̀tì ẹ̀ padà. À ń bèrè ọ̀rọ̀ Yorùbá ń bèrè sọ́pọ́ọ̀tì lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ní abẹ́rẹ́ sọnù ó lọ bú ṣògo gídáhùn tó lè junù lọ́wọ́ èèyàn ó lè ju èpè lọ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n mo láìkí ẹni tó ń ṣe ọmọ Lúkà tó ń ṣe program yẹn lọ́nà ó tètè ká síta pé ẹgbẹ́nu fún ohun tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ owó tó wà lẹ́ẹ̀kan ni ohun tó wà ní ilẹ̀ Oòduà tó wà lórí ilẹ̀-èdè Yorùbá ó ju tó fi survive wà ní àìmọye ọdún. Ìdí èyí ohun tí ò ṣẹlẹ̀ tí mórí dání lọ mú ìrù dání ti ń lọ bèrè owó ẹ̀yin ọmọ Oòduà ẹnikẹ́ni èèyàn kéèyàn ẹ má lọ sórí program ní program ẹ má lọ sọ nípa ọ̀rọ̀ owó mọ́tẹ́ ẹ bá máa pè pé nǹkan kan lè fẹ́ gbà ẹ jẹ́ àsìkò yẹn sílẹ̀ ẹ jẹ́ kí ọwọ́ wa kó tó orílẹ̀-èdè Yorùbá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ arákùnrin yẹn lánàá ó tètè kọ́ṣọ́ torí pé gbogbo àwọn tá a gbójú síta tí a ń sọ̀rọ̀ yìí ó lọ bí ìfojú pamọ́. Ní ọjọ́ ọdún kékeré mo wọ tíṣẹ̀tì Yorùbá Nation nínú London bí àwọn kan bí ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Àwọn èèyàn wà lórí kíní tó lè jẹ́rìí sí pé bàbá irú aṣọ wo lẹ́wọ̀ yìí ó ṣe lè jẹ́ kíní Oòduà Nation lẹ́wọ̀. Mo ní mi ò ní nǹkan méjì kí ni nǹkan tó bàjẹ́ ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá kọ́ bí kọ́rí wọ́n torí pé àwọn fẹ́ gbàwé wọ́n torí pé àwọn oníwèé bóyá wọ́n lè wá lé àwọn ọmọ. Èèyàn kọ́ ni Mandela tó sún ẹ̀nu oyè ẹ̀wọ̀n ọdún. Àníkọ́dẹ̀ tún bí mí nínú àwọn ọmọ yẹn ìyẹn ní ṣe bá wọrí ní kí ló kàn yín nínú ilẹ̀ Yorùbá ọkọ̀ ọlọ́rin lẹ́ni tí mo wù yìí. Ó ní ṣe bí àwọrí ní kí ló kàn yín nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ó gbà tí ó mọ̀ tán. Ṣé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí? Ìlú wọn ló máa fẹ́ kọjá orílẹ̀-èdè Yorùbá. Ìlú wọn ló máa fẹ́ kọjá orílẹ̀-èdè Àwórì. Bẹ́ẹ̀ni kan máa ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí ò bá ti dárúkọ Lagos State and Ogun State.
ẹni yóò tí ìgbésẹ̀ dúró state of excellence ni. Ìdí èyí mo fi sọ ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Àdá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ sórí gbá. Tẹ́ ń sọ pé ọ̀rọ̀ tí yóò ní tìrí sọ kò ṣe gbá kò ṣàwo. Ẹ̀yin ò ṣe é rántí ti yín. Kí ni yóò ní tìrí sọ tí ò dáa? Ṣé kí gbogbo ọkọ sùn káàdì ojúbọ kan bí ká kọjú síbi kan náà ká kọjú síbi kan náà? A lè jókòó kọ́ máa tọ̀ wá kí ẹnìkan tún dìde tó ń ṣe ègbè lẹ́yìn bí ìlú wa yìí bá ṣe lè rí nǹkan yìí gbà káyìn èèyàn kí tó máa bẹnu àtẹ́lù. Lóòótọ́ bàbá wa Bánjí Akíntóyè òun ni olórí ìlànà ó jẹ́ yẹ yìí náà pé láàárín Ìbàdàn tẹ́lẹ̀ àwọn kan ti ọ̀pàmọ̀ bíríkítà ọ̀pàmọ̀ bìrìkòtò pọ̀ láti yọ bàbá yìí. Ẹ̀yin agitation tẹ wà lórí nílùú lókè òkun yìí lẹ́tàkú pẹ́nìkan ò lè yọ bàbá. Ibi kan kì í dá igbó ṣe. Ẹ máa dá ọ̀rọ̀ lé oyún lu àìsí méjì nítorí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho mo tún sọ lẹ́ẹ̀kan sí ọkùnrin takuntakun ọkùnrin takuntakun ọkùnrin kókókó bí ìkókó yín àlìjọ̀nù abọ́nínú ìpinnu tó pè lọ́run tí ò jẹ́ tó dẹ́sọ pé ń pè ṣọwọ́ sí wọn tó ń pè pé kí wọ́n jẹ̀ lọ́pọ̀ ọ̀run Adéyẹmọ náà kì í jẹ̀ lọ́pọ̀ ọ̀run. Ó ní iyán tóun gún òun ò tí ì jẹ́ tó Ìgbòho ní ọ̀gbà àyẹ̀bà tóun tẹ̀ òun ò tí ì jẹ́ tó. Ó ní ògiri ọ̀lọ́pà ní kó máa lọ yíyá lọ́wọ́ táwọn pa Adéyẹmọ Ìgbòho ọ̀sà. Adéyẹmọ sọ bẹ́ẹ̀ nítorí pé odidi ọkùnrin ni ọkùnrin tó ń gbénu ilé tó ń darí ẹ̀ lẹ́rù ọkùnrin tó wà láyé tí gbogbo ayé ń mí tìtì. Ẹni tí ò gbójú pamọ́ ó ní ẹwà àdẹ́ntìtì mi ní Yorùbá ni mí ó ní ẹ̀yin tí wọ́n ń pa wọ́n ẹ̀kọ́ lórí ilẹ̀ bàbá wa. Ó ní ẹ̀kọ́ lórí ilẹ̀ bàbá wa. Àwọn kan wá ń pa kúnbẹ́kúnbẹ́kúnbẹ́ èèyàn tó gbójú ẹ̀ sílẹ̀ ó gbé gbogbo dúkìá ẹ̀ sílẹ̀ kò lè ta ọmọ Yorùbá. Àwọn kan pariwo tó ní àwọn olórí tó bá jẹ́ àwọn náà lọ pàdé nínú ilé ìjọ yẹn pẹ̀lú yàrá DSS pẹ̀lú ọlọ́pàá pẹ̀lú àmì pẹ̀lú ohun tó lọ sílé Ìgbòho tó dẹ̀ wà lé ọ̀pá ibi tó yẹ dànù ni ìyẹn fi hàn yí pé kágbèdè fún un. Níwọ̀n bá àgbà tí Adéyẹmọ Ìgbòho bá ti sọ pé ohun tí ìyá onítìrí ń ṣe ò dáa. Ẹnìkan ò lè ṣe tó. Gbogbo ọ̀la ní contributor dáadáa tó yẹ kẹ́kẹ́ contribute. Àgbàlagbà ní bàbá. Ibi tó bá kù díẹ̀ sí tí ìyá ìbá sọ̀rọ̀ ń bẹ̀. Bàbá máa gbé fóònù máa pè pọ́mọ mi mo dúpẹ́. Obama wí báyìí bá pè mí kí n jáde kí n wí báyìí. Ṣùgbọ́n o ti sọ. Màá dẹ̀ jáde ń sìn máa lọ sọ̀rọ̀ pé mi ni mo rán ẹ tó kù lọ wí bẹ́ẹ̀. Ibi tó kù sí lóde. Ẹnìkan kò gbọdọ̀ fáṣọ tá à ń ṣe yíya. Wọ́n fẹ́kẹ́ lọ́mọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ẹni tí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Nítorí náà ní oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde. Ìyá ẹ̀ bá má ṣe bẹ́ẹ̀, ìyá ẹ̀ bá má wí bẹ́ẹ̀. Kí ni kan tó wí kọjá kẹ́? Kó gba àwọn olóṣèlú láàyè. Kó ti ọwọ́ bọ ọ̀rọ̀ ogun à. Ibi tá a ti ń bàbọ̀ kó lè bàjẹ́. Èèyàn gbé ara ẹ̀ sílẹ̀ fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀. Àwọn ọ̀pọ̀jọ ń gbìyànjú àti tọ́ ní Oòduà. Obìnrin yìí ní kò ní rí bẹ́ẹ̀. Ẹ̀yin wá ń sọ pé kí ni kan ló ń ṣẹlẹ̀? Ẹ lọ sí ara yín tí ẹ bá ní program ṣe ẹ kó ní díẹ̀ ẹ jáwọ́ nídìí ìdòrò eré ọmọdé ni. Ẹnikẹ́ni tó bá ní nǹkan tí ìyá onítìrí wí pé kò dáa. Ìwọ náà lọ ṣe tiẹ̀ ìlú òyìnbó ló wà. Má jókòó sórí íńtánẹ́ẹ̀tì lásán. Ìwọ náà gbéra tó bá jẹ́ Amẹ́ríkà ló wà lọ sí White House ìwọ náà lọ wọ èèyàn kan. Bó jẹ́ sẹ́nitọ̀ ní àdúgbò ẹ̀. Bó jẹ́ rep ní àdúgbò ẹ̀ lọ́ba. Bó jẹ́ kánsílọ̀ ní àdúgbò ẹ̀ wọ́n náà lọ́ba. Kábìnẹ̀ tí gbogbo bọ́tìn tí ìyá yìí pẹ̀ ó sọ̀rọ̀ nípa passport ó sọ̀rọ̀ nípa àkọ́kọ́ àwọn èèyàn fọlọ́ntì ara wọn lórí pé kí ilẹ̀ Yorùbá kó lè dúró lẹ́bàá ti túbọ̀ sọ́ni kiri torí pé ká lè ní èèyàn lórí prógráàmù yẹn ẹ máa lọ tú kótókótó. Ṣé kọ́ ìkí tó wà pẹ̀lú ìyá onítìrí kò mọ nǹkan tó ń ṣe ni? Àbí ọ̀gbẹ́ni yẹn ó lọ sí nọ́mbà 10 níbi ìrọ̀lọ́fọ̀ díẹ̀ sílẹ̀ wọ́n lè pàdé wọ́n lè pọ́ìsì ẹ̀. Ìyẹn kọ́ ìkí tẹ́ rí yẹn
ẹ wọ àwọn ọdẹmísì gbogbo àwọn tó ń lọ àwọn gbogbo wọn ló fojú wọn sílẹ̀ wọ́n pàdé wọn ní Trafalgar Square wọ́n pàdé wọn níwájú tèmi nọ́mbà 10. gbogbo àwọn èèyàn tó fojú ayé tó fojú ara wọn sílẹ̀ èmi ní gbàdú gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbé ojú ara wọn síta láì fún wọn náà rí bí pé kí sójà lọ sójú ogun kó gbé kan kó fẹ́ lọ pàdé ọ̀tá ni ṣé kọ́ ìké ìmọ̀ nǹkan tó ń ṣe ni ọ̀gbẹ́ni ò ní sùn láàárọ̀ kò ní sùn lọ́sàn-án kò ní sùn lálẹ́ wọ́n máa ń gbé yìí onítìrí wá síbi kan tó bá sọ̀rọ̀ lórí program yìí nìkan tàbí lórí program yìí táwọn bá ti wá sórí program yìí torí èrò ẹ bẹ̀rẹ̀ sí máa lọ wádìí ọ̀nà kan láti lè fi paná ọ̀rọ̀ yẹn ṣé yẹn tọ́ sọ̀rọ̀ Yorùbá ẹ lọ jáwọ́ ń bẹ̀ gbogbo tẹ́nikẹ́ni yín tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó èmi ò ní wá bú yẹn kankan tùmọ̀kẹ́ yẹn bá sórí kíní kan máa lọ kọ̀ndẹ́mù yọ nítìrí àwọn ò ní gbà fún yín nítorí fọ́lọ́ tó ti wà lẹ́yìn yọ nítìrí kì í ṣe kékeré kí gbogbo ẹ̀ka lọ ronú bàbá Akíntóyè ló lórí ilẹ̀ Yorùbá ìlànà ló kó gbogbo Yorùbá papọ̀ àwọn Afẹ́nifẹ́re wọ́n gbé Afẹ́nifẹ́re sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú àwọn òde tẹ̀lé Afẹ́nifẹ́re ìlànà Yorùbá òun là ń tẹ̀lé pẹ̀lú Yorùbá nation òmìnira Yorùbá là ń tẹ̀lé àtẹ̀lé Afẹ́nifẹ́re nítorí pé Afẹ́nifẹ́re bí ni wọ́n ò fẹ́ ọmọ Yorùbá Afẹ́nifẹ́re ìdí ẹ̀yà lọ jáwọ́ nídìí ẹ̀kọ́ tí ó yọ ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ̀ ní program kan ṣe ẹ má lọ bu ẹnu ẹ̀ tẹ́lù yóò nítìrí ẹ má jẹ́ kí gbẹ̀gìrì kó tọ̀ sínú ohun tí ò yẹ kó tọ̀ sí ẹ má dá kí ní ìṣe sí méjì ẹ̀yin pìrìsẹ́ńtà tí ẹ bá ti mọ̀ pé ẹ fẹ́ wí tó bá jẹ́ gbogbo ohun tí ìyá yẹn ń ṣe kò tẹ́yìn lọ́rùn tí àṣàṣe ò bá ti mú yín o tí àṣàṣe kò bá ti mú yín báyìí lẹ́mẹ́tọ́ bọ́ọ̀lẹ̀ yìí láti dáwọ́ ẹgbọ́dọ̀ tí ìyá yẹn fi paná gbogbo àwọn èèyàn ó náà kan sọ pé àwọn Yorùbá yẹn irú igwe ọlọ́yà igwe ẹni tí ò lọ́pọlọ mo tún sọ mo jù ẹ́ lọ lọ́jọ́ orí mo jù ẹ́ lọ ní ọjọ́ orí òòtú àbílẹ̀ mi ní ọjọ́ orí ẹni tó bílẹ̀ mi òòtú ṣé Nàìjíríà dá tàbílẹ̀ Yorùbá dá tí wọ́n ní hospital tó dáa láàrin ọ̀rùn yálò ọ̀rùn gba ìwòsàn ní Nàìjíríà tàbí nínú hospital tó wà lẹ́kọ̀ọ́ tàbí lógùn tó ṣe wá jẹ́ pé ìyàwó bàbá Bọ́lá Tinubu lè ṣe àánú fún ẹ lówó. Àwọn náà kọ lórí owó tó ń lọ fi wọ́n ṣe ohun tí ó yẹ kó ṣe. Wọ́n fọ ogun private jet wọ́n fọ ṣe gbogbo nǹkan. Wọ́n jẹ̀ sí yà ní gbogbo bó ṣe tó nínú ọ̀rọ̀ tíátà yìí gbé kì í ṣerú ẹ̀lẹ́ ẹ̀kọ́ bá síta nítorí pé pòsíṣàn táwọn èèyàn fojú ẹ̀ rí táwọn èèyàn fi ń fojú wù ẹ̀ olówó èèyàn pàtàkì wọ́n fi ń wù ẹ̀ àṣẹ ti bàrẹ̀ lásán ní àṣọ òde kankan. èèyàn rẹ̀ lè má lọ́wọ́ kó ní kó yá yọkàn. àlòkù Jámánì bọ́dẹ̀ jẹ́ àlòkù Amẹ́ríkà bọ́dẹ̀ jẹ́ Dubai. òun làbúrò mi ṣe ojú ọmọ ló fún ẹ ló ń yílẹ̀ gidigidi. èèyàn gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ olóore tàbí nǹkan tó burú mẹ́. ọ̀pọ̀ ọba àbí wọ́n bọ́ bá kínní kan wọ́n bá báyìí bọ́ bò bá ṣe dáadáa ńgbà tó bá wá tẹ́lẹ̀ rí kì í ṣe òun nìkan ló wá bí èèyàn bíi tiwa kọ́ ni wọ́n ni. sábà tí wọ́n jọba lórí àwọn èèyàn tẹ́bí dẹ̀ ń pa àwọn èèyàn tó dẹ̀ ń pa àwọn èèyàn táwọn ọba ò sọ̀rọ̀ ẹ wá ní káwọn èèyàn má sọ̀rọ̀. ọba àlejò ọmọ Yorùbá ká máa dákẹ́ tó jẹ́ bá ṣe pa àwọn èèyàn lẹ́rú lọ́jọ́ tó kọjá tó lọ tàwọn míì sí Cuba tó tàwọn míì sí Brazil tó tàwọn míì sí Barbados ká tó dákẹ́ ń sìn ká jẹ́ káwọn ọba tó ti wà gbogbo ẹ̀rú pẹ̀lú àwọn olóṣèlú. ó pẹ́ kó tó bú ọba tí ọba ti mọ̀ yí pé orí ipò tó ń jókòó sí orí ipò bí ilẹ̀ Yorùbá tó ń jókòó sí tó bá fẹ́ dà ọmọ Yorùbá àní gbà fún un. àní gbà ọba ìlú ẹni kan náà bú ní ọba bá mi ni ọba náà fi fúnra rẹ̀ ṣé bàbá torí ẹ̀ bọ́ síta kó sọ̀rọ̀ àbí bàbá Aláké bọ́ síta kó torí ẹ̀ sọ̀rọ̀ ìwọ lẹ́nu ẹ̀ gbọ̀rọ̀ ìwọ ló ń wá tọ́lọ́ tó ń wá sísì tó bá jẹ́ pé iṣẹ́ tíátà tó ń ṣe ó gbè ẹ́ ìlú Nàìjíríà gbè ẹ́ kò ní jẹ́ pé lórí pé kò fíìk gbogbo yín ọ̀pọ̀ yín tẹ́ ń pera yín lóní tíátà
tí nǹkan kékeré bá ṣe yín ojú olówó náà fi ń pè yín ẹ máa pera yín ní celebrities irọ́ ẹ fake celebrity ẹ kàn máa wọ ṣàwọn rí nínú kámẹ́rà àgbá òfìfo ni ní yín ilé tó lọ bí ìtọ́jú kò yàtọ̀ sílé ewúrẹ́ ẹ wá bọ́ síta ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣe rádaràda bẹ́ẹ̀ ni ó jẹ́ lọ sọ́rẹ̀ àwọn Yorùbá nation àwa Yorùbá nation ni wọ́n wí APC nation ni wọ́n ìwọ ló dé gbé ìlà ọdún pẹ́sẹ́kẹ́ yìí àwa ní Yorùbá nation náà nìkan wà ní Amẹ́ríkà ó sì ń wá ìwé ni o ìwọ̀n ọba ìwé tó ní ìsìn ó ní àwọn Yorùbá nation yẹn. ọmọ ẹni tó sọ ilé nù ó sọ ọmọ tó bá sọ ilé nù ó sọ àpòyàkọ́. inú mi lè dùn màmá onítìrí fún wọn létí pé Yorùbá ni wọ́n fẹ́nu kàn. irọ́ tí ó ń torí tó o fẹ́ jẹ́ bó o rọ́jọ́ àná ọmọ tiẹ̀ ṣe bá wa ń ṣiṣẹ́ wa ń rí owó. ọmọ yẹn wọ́n ti mú sẹ́yìn sílùú Nàìjíríà every month. ṣé wọ́n torí ẹ̀ ká sọ pé ọmọ àwádìí nǹkan tó ń torí pé wọ́n ń jẹun nílùú òyìnbó bí pé àní sọ̀rọ̀ lórí ilẹ̀-èdè Yorùbá mọ́ àwọn ò ní jẹ́ kí òmìnira tiwa kó dúró ọ̀nà ọ̀pọ̀ ń pa àwọn lájẹ́ẹ̀dẹ̀ gbogbo àwọn tá a dìde tá a ń ṣiṣẹ́ yìí àgbà tó lọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni àgbà sísè lọ́wọ́ anybody ẹ̀yin wá ń fẹnu kàn lẹ́ Yorùbá ẹ̀yin Yorùbá nation yẹn inú tiẹ̀ gbàgbé pé ẹ̀yin tẹ́ ń fẹnu sọ́kẹ́ ẹ̀yin ọmọ Yorùbá nation yẹn olórí ọmọ àlè níyí. Tẹ́ ẹ̀ bá jọ máa lè ọ́n sọ pé Yorùbá nation ó ń ṣèdè Yorùbá lẹ́nu. Èmi ò ní bá tẹ̀lé ọmọ sọ́jọ́ ọmọ ọlọ́fin ni ọmọ bíbí ilẹ̀ Àwórì ni. Ṣùgbọ́n ìjọ tó ti ń sọ ọjọ́ wo lẹ́yìn gbọ́ tí olú ọmọ tẹ̀yìn ń tẹ̀lé tàbí bàbá wa Ahmed Bọ́lá Tinubu. Ìjọ wo lẹ́yìn ṣe mọ́ Bọ́lá Tinubu. Chief Dàpọ̀ Sàrùmí CP ló gbé Bọ́lá Tinubu wá bá wa lágége ní oyè wọlé wọ́n lè lọ rẹ́ǹtì ilé fún bàbá Bọ́lá Tinubu ní Coca Street. Tí bàbá Bọ́lá Tinubu bá di nǹkan kan nínú ọ̀rọ̀ olóṣèlú lẹ́ni àwọn agége tá a gbé jáde senatorial district wa ló ti jáde tẹ́ ẹ bá mọ̀ lánàá ẹ̀yin abomilámù yín tẹ́nu òun eégún ni. Ṣé MC olú ọmọ bọ́ sí tó kọ náà mú Yorùbá nation rí? Ọ̀bọ̀n bá nìkan rí, ó ṣe jẹ́ ìméjì yìí náà lẹ́ ń bọ́ síta, bẹ́ẹ̀ náà nìkan lọ sórí kínní. Tó ń pariwo tó ń bú gbogbo àwọn ọmọ Yorùbá, ogun jalè ogun joko, kí ni assurance ìwọ igun etí wọn sọ pé àwọn ọmọ Yorùbá nation. Tó bá jí wọn náà gbé, kì í ṣe àwọn èèyàn kan ló máa jáde náà máa sọ̀rọ̀ nípa ẹ̀yìn. Àbáwọ̀ táwọn ń sọ̀rọ̀ lérò pé àgbà tọ́rọ lọ́wọ́ anybody. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi ò nítorí bàbá Bọ́lá Tinubu kí n fi Yorùbá nation sílẹ̀ mi ò dẹ̀ nítorí bàbá Bọ́lá mi ò nítorí Peter Obi kí n wá dẹ̀yìn lẹ́yìn bàbá Bọ́lá Tinubu mi ò dẹ̀ nítorí Àtíkù kí n fi bàbá Bọ́lá Tinubu sílẹ̀ nítorí pé ọmọ ọ̀rọ̀ aná ni wọ́n pàtàkì nínú lọ́mọ Yorùbá ni bàbá Bọ́lá Tinubu. Táwọn kan tí ọba mọ̀ tẹ̀ bá bọ́ síta tẹ́ bá lọ bú Bọ́lá Tinubu tẹ́ bá lọ bú wọn tẹ́ wá lọ pariwo òbí ló tún kàn àwọn wèrè. Ọjọ́ kan débẹ̀ gbogbo tájẹ́ tí wọn ò lè tájẹ́ tẹ̀ kọ́. Àwọn nípa ìjọba Jonathan ẹ̀wù ibi tuntun lágbára dé. Mo bá àwọn Fúlàní sọ̀rọ̀. Wọ́n sọ fún mi ní àwọn làwọn lọ ra tíkẹ́ẹ̀tì fún Jonathan pé báyé Jonathan àwọn Fúlàní ní àwọn ọ̀pọ̀ àwọn tó kọ́ sí ń pa wọn nígbà ayé Buhari yìí táwọn ọmọ òní dìbò fún ẹnikẹ́ni tó bá jẹ́ Fúlàní. Ṣùgbọ́n torí pé àwọn Fúlàní ìbílẹ̀ jẹ́nu wọn dẹ́ka wọn ò sọ̀rọ̀. Ìyà ń jẹ wọ́n pa wọ́n bá ti ń pa ọ̀ díẹ̀ ẹ̀yìn ò rí nǹkan kan. Ṣé bẹ́ẹ̀ yòó ní màálù tẹ́ ń dà nínú bó? Àwọn Fúlàní ṣe ní
báwọn bòròrò bá dé tó bá bà nǹkan jẹ́ ẹ wọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìlọrin ẹ mọ iye Fúlàní tó kú ni ẹ mọ iye àwọn Fúlàní tó kú ọmọ Yorùbá ẹyọ kan ló kú òun ló wọ Àǹkárá yẹn ní ìjẹta àwọn èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún nínú ọ̀tẹ̀ lọ́sítù bí wọ́n bí mẹ́jọ nínú wọn ló tún kú ní information tí àwọn gbà ọmọ Yorùbá ẹyọ kọ́sọ́ ló kú àwọn Fúlàní tó pẹ̀fẹ̀ ní wọn àwọn bòròrò rẹ̀ ti sá lọ ṣùgbọ́n ní nǹkan táwọn Fúlàní sọ́ọ̀sì bí àwọn OPC kan pé lórí wọn tó wà nínú kínní kọjọ jókòó kó lè ṣe ètò kí wàhálà máa ṣẹlẹ̀ káwọn bòròrò má bàa lọ gbẹ̀yìn wá máa lọ àtàkì àwọn fílẹ̀jì oríṣiríṣi ẹ̀yin ará Ìlọrin tẹ́ ń pèrè yín ní ibẹ̀ tẹ́ ń pèrè yín ní Haúsá àṣírí yín tú àwọn tẹ́ ẹja jẹ́ Haúsá náà òun ni wàhálà ti dé sí lọ́rùn yìí ṣé Ìlọrin náà lógún ti ń gbà wọlé ìmáàmù ilẹ̀ Yorùbá ń pariwo lọ́tún ń pariwo lọ́sẹ̀ ń pariwo láàrin ń pariwo níwájú ń pariwo lẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí bàbá yìí tẹ̀ tún sọ iná ọmọ Olúgbọ́n lòun bàbá yìí gbójú síta láì fún bàbá ìmáàmù sífù ìmáàmù ilẹ̀ Yorùbá tó bá ní àwọn ọ̀rọ̀ lọ́sìn bàbá jẹ sífù ìmáàmù ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá àwọn aláfi bàbá jẹ gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ sífù ìmáàmù Yorùbá tẹ́lẹ̀ kó wà láyé ẹ̀ bọ̀ ní ìmáàmù tòde Yorùbá ti sìn sífù ìmáàmù ilẹ̀ Yorùbá bàbá tó ń jáde tó ń kẹ̀ǹpẹ́ fáwọn Yorùbá nation yìí òun ni sífù ìmáàmù ilẹ̀ Yorùbá fún gbogbo ìdíwọ́ Yorùbá general. ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tí ò bá fẹ́ gbọ́ kó má gbọ́. Salam Mariam beautiful lady mo rí ẹ. Matthew, thank you very much. Ṣé Olúbùkún láyà bí kíní kan? Dùsùnmọ́, thank you very much. God bless you. Gbogbo yín lápapọ̀, àrídìí ẹnì kankan yóò ní ìbàdójẹ́. Ìjọ yìí ìwọ̀n báyìí táwa sọ àti sọ ẹni tó bá tẹ́ lọ́rùn inú yìí tó bá fẹ́ bú wa kó bú wa. Ṣùgbọ́n ẹ̀yin OPC, ẹ̀yin náà ti rí ẹ̀yin ọmọ Yorùbá lọ́rin ẹ̀yin náà dẹ̀ ti rí ohun tó wà nílẹ̀. Ẹ̀tẹ́ ẹ bá lọ sùn iná ju ọ̀pọ̀ yín Ọlọ́run ní finá ju wa. Ilé òlò ní àdílé onílé Ọlọ́run ní jẹ́ kí ilé wa kó di ní onílé. Ẹ̀yin alájọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń lọ pátí tá ń sọ̀rọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ẹ rí báwọn yẹn ṣe ń sáré lọ tí a bá jẹ́ pé nìkan tó ti dira nù ẹ̀ ní dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Tí a jẹ́ nìkan tó ti ní àjẹsínú tẹ́lẹ̀ ẹ wo bó ṣe máa ṣẹlẹ̀ ní onígbọ̀n fún lè kọ̀ǹtró èèyàn 200 lẹ́ẹ̀kan sí. À ń sọ fún yín ẹ̀yin ẹ má lọ dira àṣà máa yìí tí náà ti ń pè Solomon ó ní dira ìwọ́n má dira kíkú pa ẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí màá yẹn máa ń sọ ẹ̀ lérò pé bóyá ti já láwàdà yẹn òtítọ́ ọ̀rọ̀ máa ń wà ń bẹ̀ ibi tó tọ́ ọ̀rọ̀ bá dẹ̀ fún wa ẹ̀ nínú àwọn èèyàn bẹ̀ ibi tí wọ́n ti ń lọ tọ́ra wọn tẹ́ bá ti rí wọn tó ń lọ tọ́ra wọn lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí wọn táwùsì lọ́ máa rí lórí kínní. Ọlọ́run aṣáájú wa àtúbọ̀tán ẹnì kankan wá dá ayé wa àná wa Ọlọ́run ajé olójú mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń bá mi ṣí àkójọ yìí tó ń bá mi láìkì ẹ bá mi da ṣí láìkì bò ẹ dẹ̀ bá mi máa lọ sórí YouTube kẹ́ bá mi lọ press subscribe ń bẹ̀ kò ná yín ní kankan àánú Ọlọ́run abẹ́yìn gbé ojú rere Ọlọ́run á wò yín gbogbo ẹ̀yin tẹ́ fọwọ́ ara yín ṣí àkójọ yìí láàárọ̀ yìí mo gbà á ládùúrà fún yín tẹ́ bá mi ṣí ẹ̀ lẹ́ni mo gbà á ládùúrà fún yín tòjò tẹ̀rùn ilé alọ́kùnrin ò ní gbẹ ẹni tó ń bẹ Ọlọ́run fún ọkọ nínú ẹ̀yin obìnrin Ọlọ́run á pèsè ọkọ fún ẹni tó ń bẹ Ọlọ́run fún ìfọ̀kànbalẹ̀ nínú ayé ẹ̀ tó yẹ pé ìdààmú kan tàbí kejì wà nínú ayé ẹ̀ Ọlọ́run láti èmi lọ Ọlọ́run Olódùmarè á bá mi ṣàánú onítọ̀hún á bá mi sọ́dẹ̀rọ̀ sọ̀lúdẹ̀rọ̀ Ọlọ́run Olódùmarè á bá mi sọ̀rọ̀ ẹnì kankan yín dayọ̀ gbogbo ọkùnrin tó ń bẹ Ọlọ́run fún àtijọ́ àtìmọ́ tàbí àìsàn kan nínú àgọ́ ara lóbìnrin lọ́kùnrin tàbí aláboyún ayé gbogbo yẹn ẹbí ti bìdì rẹ ọ̀nà ńlá fún yín ojú rere Ọlọ́run ọ̀nà yìí ẹni tí ò rí járí jẹ ẹni tí ò rí máa rí mu ẹni tí ò rí máa rí ná ẹni tí ò rí lò Ọlọ́run á pèsè ìrílò fún
ẹni tí ò wá mọ bó ṣe fẹ́ ṣọ̀rọ̀ rẹ̀ tó ti wà lórí ìtakùn yé mi Ọlọ́run Olódùmarè á wá bá mi mọ́nítọ̀ á bá mi mú mọ̀nà gbàgede pẹ́pà fi ń yí nípo tí èso fi ń yí nípo tí èèyàn ò ní mọ̀nà tó máa wà nínú sákù Ọlọ́run bá mi gbé yín jáde ńbẹ̀ Ọlọ́run á pàṣẹ fún àwọn áńgẹ́lì mímọ́ ní òde ọ̀run á bá mi jẹ́ kó tọ́ yín sọ́nà ní rí jàǹbá rí o ní rí jàǹbá ọfà jàǹbá àyálò àkọlù kò ní ṣẹlẹ̀ sí yín àṣídẹ́ǹtì mọ́tò tí márúwá ti báìkì kò ní ṣẹlẹ̀ sí yín o jàǹbá adigunjalè jàǹbá ojú jàǹbá jẹ́ tẹmẹ́rẹ́tẹmẹ́rẹ́ kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín ojú rere la fi ń wọwọ́ ojú rere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn ìwà tí fìtílẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín bá ti hù tí ò dára ọwọ́ lọ́mọ aráyé fi ń túnṣe ọní olúgbayì ni mò ń jẹ́ ọní ojú ní gbayì lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gbayì lọ́wọ́ ọ̀nà wọ́n ní aṣọ funfun ní gbayì lọ́wọ́ òkú wọ́n ní bí ìgbà wọn bá pé gba nínú ìtì bí ọ̀wọ̀wọ́ bá pé gba nínú ìtì wọ́n ní ìgbà tí wọ́n ní láyọ̀ wọ́n kú ẹ̀yin tẹ́ bá mi fọwọ́ yára iṣẹ́ àpẹ́gbà yìí baálẹ̀ násírù kò ní bàjẹ́ fún yín àrídùnnú yín ò ní bí òfò kí ti gbé làwórí yín lọ. Kúnyìn Adéọlá ọmọ Adéyẹmí thank you very much àánú Ọlọ́run abá gbogbo yín. Ìmọ̀ baálẹ̀ násírù dáadáa ẹ̀yin ti yẹ sílẹ̀ òun kì í ti gbé o mo kí ẹ bàbá mi ọmọ lọ́ọ̀fẹ́ àgbọ́dẹ̀rì ọmọ ògúnlò òsìké ọgbẹ̀lì làṣà ẹ ṣoríire o àánú Ọlọ́run abá yín gbé o rírí là ń sọ̀rọ̀ àtàrí ọ̀nà gbogbo yẹn là àbúrò mi ààrẹ Kamarudin títí dórí Rafiu baálẹ̀ ọ̀nàrẹ́bù Alimi ẹ̀yin talẹ̀ ọmọ abúlé ṣòwò ẹ̀yin Sofia agent kò ní bàjẹ́ fún gbogbo yín o gbogbo ẹni tó bá ń wá ilẹ̀ láti daralẹ̀ onídìí blọọkù láti kọ́lé kó lọ sódò àwọn tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ń pèsè bó o dẹ̀ ní ìdí ẹlẹ́dẹ̀ bó o ní ìdí adìẹ bó o ní ìdí ẹran àgbò màlúù ọ̀nàrẹ́bù Alimi ń ta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni ààrẹ alùwàjúùdù ó ń ta blọọkù tó yí ìkóoru ó dẹ̀ tó ń talẹ̀ ó bá wọn kọ́lé bẹ́ẹ̀ náà ni Rafiu Sùmọ́là baálẹ̀ lẹ́kìlàjà lòun lòkè dímù lítòsí ìtàgbè adáhu ẹwà rírẹ o ọmọ ní ọyún kí ti gbé gbogbo ilẹ̀ o wọ́n rí my good friend Ọlámilékan Sóbò gbogbo ìgbà ló máa bá mi ṣe program tí ó máa bá mi wò àrídùn náà ní di ìbànújẹ́ ó ní wá jíjẹ mọ́ mi tù ọ̀nà kì í dímọ́jọ́ ọ̀nà kì í dímọ́ òrùn wọ́n ní rere lọ́run là ń sọ̀rọ̀ àtàrí ọ̀nà òní dímọ́ ẹ wọ́n ní ìràwọ̀ ẹgbẹ́ ní ṣàánú gbé ìràwọ̀ ọ̀nà ní ṣàánú ọ̀nà ọmọ aráyá bá mi ṣe é láàánú àwọn màláíkà àwọn àlejò náà gbé àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi fọwọ́ ara yín tó jẹ́ gbogbo ìgbàlẹ̀ ńlá dátà yín tẹ́ fi ń gbé program yìí àṣẹ yín láàánú ẹ̀bá àánú Ọlọ́run pàdé ojú rere Ọlọ́run á wò yín o ẹ̀ẹ́rí jẹ ẹ̀ẹ́rí mu ẹ̀ẹ́rí nọ́tò ẹ̀ẹ́rí lòtò ó tún dìgbà kan náà thank you very much God bless everybody thank you bye.